máa ń ṣẹlẹ̀ tó já sí pé nǹkan tí wọ́n bá pè mí sí kò ṣe dandan lè ní èmi wà lórí social media ní gbogbo ìgbà èyí tí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi èyí tó bá fi etí mi tó níbẹ̀ tó dẹ̀ fún mi ní nǹkan yẹn láti rí àti pé president nǹkan yìí ẹ ṣiṣẹ́ lé lórí o ẹ gbọ́ kí ni o ẹ̀yin náà gbọ́ nǹkan báyìí ó ní mo lè mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí wọn ò bá sọ àbí tí mi ò bá rí sí tí mo lè sọ sí. ẹgẹ́ bẹ́ẹ̀ bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa wá ń dúró tó yẹ kó kálukú bẹ̀rù Ọlọ́run tó já sí pé ẹlòmíì bóyá bàbáríkà ló ń bínú ni o kò yé mi bóyá lọ́rí ló ń bínú ni o kò yé mi oníkálukú wọn tó já sí pé but Ọlọ́run fún oníkálukú sórí because èkéyàn kó ẹlòmíì orí ibú yóò ṣorí ibú kò dẹ̀ ní mọ ibi tó rí ibú yẹn ti wá onímọ̀ ibi tó rí ibú yẹn ti wá nítorí pé tíyàn bá dúró ẹni tó dúró jẹ́jẹ́ tí ó bá yín fà kankan tí ó ṣe everything kí nǹkan bá wá ṣẹlẹ̀ ẹ wà máa fẹ́ máa gbé kíní yẹn ẹ fẹ́ máa gbé lórí ẹ nímọ̀ bẹ́ẹ̀ nìyí náà ṣé èmi gangan fúnra mi ní ò ní nǹkan míì tí mo tún rẹ́nu gbèsè ayé mi mo ní family èmi náà dẹ̀ ní ibi tẹ́mi náà ti ń jẹ tí mo ti ń bọ́ family mi ẹ lè dúró ìwọ tó ráyè fẹ́ pé 24/7 orí nẹ́ẹ̀tì ló wà o lè fi wé títí ní mo níjọ mo ní gbogbo ẹ̀ tẹ́mi náà mójútó èyí tó bá sọ fún mi òun lè ní máa rí èyí tó bá sọ fún mi lè rí ẹ̀yin kó wá dúró ẹ máa sọ ẹ sáwọn ògo lórí orí ni ṣé gbà kó rí ni. ẹgbẹ́ àti ẹ̀ lálábò sílẹ̀ ní ògo Ìlọrin. kí ni mo fẹ́ lò mo fẹ́ kí n ráyè ọ̀rọ̀ yẹn sọ ẹ̀gẹ́ ni kí ni mo fẹ́ lò láàárín ọ̀rọ̀ yẹn awátajú ògo Ìlọrin nígbà tá a rí àwọn ìdojúkọ tí Ìlọrin ń pọ̀ tó tí Ìlọrin rí la gbéra wa dìde la lọ sí ọ̀dọ̀ emir ibi kan bá bá yìí ṣẹlẹ̀ àwọn òdẹ ní faramọ́ because ara wa ò ní gbà oníkálukú náà ó ní báwọn tó lù lánàá bọ́ ṣe ó dẹ̀ ní bá ṣe bá lọ́wọ́ tí náà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń fura sí pé fẹ́ máa ṣẹlẹ̀ yìí aláti tètè mójútó ní kíá la fi lọ bá wọn tọ́jú ọ̀pẹ nǹkan tẹ́ gbélẹ̀ nǹkan tó dáa ni lọ fi gbọ́wọ́ lù kò wá jẹ́ pé orí tiwa nìkan ni kó pe mọ́ ẹ̀yin náà lè kóra yín dìde tẹ bá rí pé iṣẹ́ pọ̀ nínú Ìlọrin tẹ fẹ́ ṣe tó wọ́n lè jẹ́ pé ní táwọn náà ń ṣe náà ẹ̀yin náà kóra yín jọ ẹ̀kóra yín nìkan ẹ lọ kó bá wọn bọ̀pọ̀ máa dó pé sáwọn ògo Ìlọrin orí ni ṣé wọ́n sọ pé wọ́n sọ sálárì fún ògo Ìlọrin bí i abẹ́nìkan ni bóníkálùkù yẹn ẹ má jẹ́ ká ṣẹra wa ọmọ ìyá lápẹ́ra wa gbogbo ẹni bá ti ń jẹ́ ọmọ Ìlọrin kì í ṣe dandan kọ́bí wa nílé kan náà a máa ti kéré ara bí ọmọ ìyá ni gbogbo wa pátápátá àwọn tó dẹ̀ ń ṣe ẹ má dá wọn lẹ́bi kò ṣe gbogbo nǹkan nìyẹn máa rí ṣe tán lè láì ní kamal Ọlọ́run ní kọlọba tó pé bọ́tí bí tí wọ́n bá ti ṣe tó dáa ẹgẹ́ ẹ máa fi dí ibi tẹ bá rí pé ibi dẹ̀ ìjẹ ókùdẹ́ káàtó ẹgẹ́ níbẹ̀ ẹ máa fi kún pé pé kíní ìṣẹ̀bá fún olówó wọn ni ṣèbí wọ́n gbágbá ní ṣèbí wọ́n tó bá ń fi ẹnu tẹ́ńbẹ́lẹ̀ ògo Ìlọrin ó kú ẹ̀ ó kọ́ lọ́hùn ìwọ́n náà dẹ̀ fẹ́ débù tí a jọ nìyẹn nítorí pé ọ̀pọ̀ kan míì ló ń bí inú tó yá ni pé wọ́n ṣe àsọ̀bíyà kíní kan ìgbà kan tó dẹ̀ dá ní pé a nídìí ẹ̀ nígbà tá a bá ti pẹ́ra lórí ọ̀tún òsì ní ẹ̀yìn ní àtiwájú ni ìkànnà la pẹ́ra wa tí gbogbo àlàyé tó bá dẹ̀ tó bá ti ṣúò níta ìkíní yẹn kí ló máa padà ṣẹlẹ̀ nǹkan tí ò dá ló padà máa wọlé tó bá rò pé wọ́n kọ́lọ́ fèsì lẹ́nu tó bá di lọ́la tó bá fèsì ẹni yẹn tó bá rí nítorí pé wọ́n ti débi tájẹ̀tì yẹn wọ́n kó akọ ó máa kọ̀wọ́ náà ni ní tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ní kálukú nìyẹn kò sí ibi ilé nísìn ẹ̀yin tẹ́ ń ṣe àsọ̀bíyà ẹ̀sìn kò sí ibi tẹ́lẹ̀ sọ pé mo fi sí sí tí mo lè lanu tí màá sọ pé mi ò fi síbẹ̀. àfẹni tó bá ṣàbòsí. ǹjẹ́ tó bá ṣàbòsí. èmi kẹ̀dẹ̀rẹ̀ ibi tí mo gbé lọ́wọ́ tí mo dẹ̀ ṣe àdéhùn fúlù àtàwọn ọba èmi ò ní fẹ́ràn èèyàn kan títí láíláí kí fi bàlìkì àmọ̀ tí mi jẹ́. Allahu Akbar. láyé kí wọ́n tó ké ohun wá nífẹ̀ẹ́ èèyàn títí ó tí ó kéde bàlìkì àmọ̀ mi jẹ́. ibi tí màá dúró sí ibi tí bá ti ròdòdó. àti tọ́lọ́run bá fi yé mi nípa nǹkan yẹn àkíní yìí bó ṣe yé mi ni bí kíní bó ṣe yé mi ni kíní bó ṣe láti dájú ni àwọn kan máa rò pé ó ń ṣe gbá kan ó ń ṣàwo kan Ọlọ́run òbí ẹ o ìyẹn mo fi yẹn ṣe mọ̀kọ́ dímọ̀ fún àwọn nǹkan tí mo fẹ́ sọ. Ọlọ́run jàre pẹ́
náà lórí àwọn ọ̀rọ̀ tí ó ti wà nílẹ̀ tẹ́tẹ́lẹ̀ ẹ dákun mo rí pé nǹkan yẹn ó lọ dẹ̀bọ̀tì àfikún tí mo fẹ́ fi kún ní last video tí mo ṣe níjó ni ẹ dákun gbogbo àwọn nípa ìgbọ́lọ́jọ́ yẹn ibi kan kẹ́ tó wọbẹ̀ ọ̀rọ̀ yẹn tẹ́ fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ brief àwọn èèyàn ní summary tẹ́ sọ́njò nítorí ẹlòmí sí ń pè no ẹni tó bá fẹ́ gbọ́ kó lọ síbi yẹn kó lọ gbọ́ ẹni tó bá fẹ́ gbọ́ yẹn kó lọ gbọ́ bẹ́ẹ̀ ok mi ò lè padà sẹ́yìn mọ́ ẹni tó bá fẹ́ gbọ́ tó bá fẹ́ gbọ́ ẹjúwe ẹ bá ti pè é ẹgẹ́ ti bẹ́ẹ̀ ẹ bá ti pè é ẹni kó lọ gbọ́ bẹ́ẹ̀ etí ìlú fún wọn ó wà lọ́ndà mi gan náà mi ò nídìí láti sọ ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè pẹ̀lú ògbó ọlọ́run bẹ́ẹ̀ nídìí lórí Masha Allah. kí ni mo wá fẹ́ lò láàrin ọ̀rọ̀ yẹn ẹ bá gbé mi kan ni mo sọ̀rọ̀ sí kò dẹ̀ ṣe pé bóyá pé mo ní nífẹ̀ẹ́ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ nìkan bọ́ọ̀lù ṣe fẹ́ kí nǹkan yẹn wá lọ́jọ́ yẹn yẹn gbogbo àwa tó kù náà tó já sí wípé ìfẹ́ mùdúrù lání ni ìfẹ́ kíníkan lání ni ìfẹ́ gbá lání ni ẹ dákun bàbá wa tó ní ọ̀rọ̀ wọ́n ti jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ yẹn ti lọlẹ̀ nífẹ̀ẹ́ kó já sí wípé káwọn ènìyàn wá dìde láti bá bẹ̀ jẹ́ pé kí nǹkan tó wà lẹ́kọ̀ọ́ tán nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún wa nínú ìlú ni nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún wa nínú ìlú ni nígbà tá a dọ́dọ̀ àwọn bàbá ó ní tọ́rí táwọn fún wa lẹ́bídẹ́sì ìgbà tá a dọ́dọ̀ bàbá mú fi wọ́n rí wọ́n dẹ̀ fún wa lẹ́bídẹ́sì náà àmọ́ pàtó yẹ pé gbogbo wíwọ̀ àti kọ́lẹ̀ àwọn tó jẹ́ àgbàlagbà á ṣe kí ni á lọ tẹ́ńdà ẹ̀ sí wọn níbẹ̀ jẹ́ pé àti dúró lórí yẹn á jẹ́ kí Bẹ́ẹ̀ tí mo sọ ní Muslim Pro yìí ní Masha Allah ẹ̀wọ̀n bọ́rọ̀ yìí lọ. a ti jẹ́ pé kí gbogbo wa ẹ jẹ́ ká yára lọ́kọ̀ náà gẹ́gẹ́ bí ẹ jẹ́ kí gbogbo wa gbogbo ẹni tó bá ti ń jáde nínú Ìlọrin ó wá níbi A ni ó wá níbi B ni ó wá níbi C ni ó wá níbi D ni ní àwọn òpó tó di kí ni ẹ jẹ́ ká rí gbogbo wọn lógo wa ká yára wọn lóye wa ẹ dákun ibẹ̀ ẹ̀ lè fi fẹ́ jẹ́ kí àdúró sí bọ̀tí wọ́n tó bá kọ ẹgbẹ́ nípa aládùn nípa onígbà tàbá sọ fún ẹ láàrínlú èèyàn bẹ́ẹ̀ tó di pé olóńgbò pé òun búrú alárọ̀kọ́ ìwọ́n náà lọ́dún sí pátì kan olóńgbò fẹ́ jẹ́ kí nǹkan kò fẹ́ kí lọ rí sí ni nìyẹn ẹni tó bá dẹ̀ tó fẹ́ kí lọ rí sí ni àádọ́ ìjọ sí ni o àdẹ̀bẹ̀ ara àta àìdá pé o fẹ́ràn bàbá alágége ni o àìdá pé o bàbá Mufti ló fẹ́ràn o ẹjọ́ tòlítọ́ lọ ẹ má tẹ́ bàbá bẹ́ẹ̀ má bí dà lójú arú àìní tètè yìí sí ẹ̀dá ọkùnrin ṣe sùúrù ọ̀gẹ́dì bàbá Mufti ló ṣe kíní kan igbá kan ni bàbá Mufti ló ṣe kíní kan igbá kan ni àti wá tá a ní nǹkan wa àti bọ́ síbẹ̀ Masha Allah. gbogbo àwọn tó dẹ̀ àwọn ẹni kẹ̀dẹ̀ rí wọ́n dẹ̀ wọ́n ti gbà fún ẹ dákun mo fi eléyìí mo fi ṣe continuity tíjó ní tí mo ṣe lórí àrùn Islamic mo fi eléyìí ṣe continuity yẹn eléyìí tó wá jẹ́ ẹlẹ́kẹta tí mo fẹ́ sọ òun náà ni bàbá wa Yahya Al-Fulani àwọn mo fẹ́ pè bàbá ní Kánò bàbá Kánò Masha Allah. ẹ dákun mo mọ̀ yí pé àwọn kankan wà tó yẹ pé ọ̀jọ̀gbọ́n ni ẹ dákun ẹ̀yin tẹ́ ń wò wá ẹnìkan kọ́ no voice ṣé ẹ gbọ́ wa nítòótọ́ ni ẹ dákun pé ọ̀dọ̀ tí ẹ ní tó bá jẹ́ pé owó ilẹ̀ gbọ́ wa ẹ dákun ẹ jẹ́ ká mọ̀. ẹgbẹ́ kí mo fẹ́ lò láàrin ẹni wípé bàbá Yahya Al-Fulani ni mo fẹ́ pè níbi ìkànnì because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè wá Yorùbá ní wọ̀nyí lè bu àgbà kó dẹ̀ ṣe pé ọ̀rọ̀ ẹnìkan àtọ̀tún àtòsí kódà àtọ́jọ́ olólùfẹ́ yín jẹ́ pé táwọn afẹ́ àdíjẹ́ lágbájá olólùfẹ́ yín wọ́n pè wá sí àkíyèsí lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ olóṣù òde kẹ́ pé tẹ́ bá máa mú tàwílù wá tó bá já sí pé Yorùbá ní wọ́n òun ni èèwọ̀ àgbà ibi tẹ́yìn náà dẹ̀ wà yẹn náà ẹ lọ represent Ìlọrin ni Masha Allah. wọ́n á di pé àwọn kó máa gbé fóònù wọ́n máa tó èyí máa retí pé kílẹ̀ ìwé ṣe ń tẹ́sọ́ ní láti jọ́ta àti gbọ́jú bó ṣe wà nìyẹn bá ṣe gbọ́jú bó ṣe wà nìyẹn
èmi ò wá nífẹ̀ẹ́ pé nǹkan tó já sí wípé ó máa wá di wípé nǹkan ẹ̀ máa jẹ́ tó fẹjú ẹ dákun ẹ lọ ṣe correction yẹn because in tá à ní gbàjù láyé àlefa alimi yẹn kò sí àní fi báyìí ṣe wúbi ju èèyàn tó bá jẹ́ nítorí pé kí ni àwọn ni wọ́n dá ní tí à ń ṣe àwọn ló dá wéré lẹ̀ fún wa nílọrin. kó lè dá alẹ́lẹ́ fẹ́ ṣe àmọ́ kó lè dá àwọn ẹgbẹ́ tó bá di wípé ẹbí wá ṣe ẹbí tó pé mo mọ̀ pé tí mùdírù náà ò ní dúró wọn dẹ̀ níwà pẹ́ pé ipe a ní ẹgbẹ́ máa dìfẹ́ǹdì mọ́ríkàsì kẹ́ máa fi wá máa wá taba kẹ́ máa fi wá máa taba inú lé àwọn ọmọ kó dá mi ní ojú tí ọ̀dọ́ náà wọn ní fẹ́ kó báyìí ẹ dákun ẹ máa kíyèsí àwọn ọ̀rọ̀ tí ẹ bá ń sọ ẹ máa kíyèsí kẹ́ẹ̀dẹ̀ má padà wá di pé wọ́n má fi yín sọ mùdírù lẹ́nu kọ́dẹ̀ má fi yín sọ mọ́ríkàsì lẹ́nu ìgbà ìkọ́ tí wọ́n fẹ́ ní mọ́ríkàsì ní tó pé wàsílì mọ́ríkàsì lẹ́jẹ́ ọdẹ rí ní spíkà mọ́ríkàsì wọ́n rí bí aṣojú mọ́ríkàsì gbogbo tẹ́ bá sọ ọ̀rọ̀ mọ́ríkàsì ní ọ̀rọ̀ mọ́ríkàsì ní ẹgẹ́ jù bẹ́yẹn ọ̀rọ̀ mọ́ríkàsì lọ máa ṣe ìkẹyẹ sí. Masha Allah. nífẹ́ ẹ dákun gbogbo àwọn ọkọ̀ tẹ́ bá máa sọ nítorí pé ibi tẹ́ wà náà Ìlọrin náà lẹ́yìn náà lọ dúró fún ẹ lè yọ Ìlọrin kó nítorí mo gbọ́ mi rẹ̀ níjọ́ ní àmì ìwà lọ́rin mọ́ mi wá ṣe lè yọ ayé pé ẹ ń ṣe Ìlọrin ẹ dákun ẹ máa bí mo bá ṣe gbé kalẹ̀ tó bá ṣe rí bákan àmọ́ ọ̀rọ̀ yẹ o ṣe ọ̀rọ̀ ta máa sọ kọ̀kọ̀ nítorí gbàgbà náà ni bẹ́ẹ̀ni tó rọ̀ rẹ̀ sí kí ni ẹgbẹ́ ti bẹ̀ gbangba lẹ ti sọ̀rọ̀ Masha Allah gbangba òun ni ẹ ti sọ̀rọ̀ wàá ṣe pẹ̀lú àmà ní àmà parí ní kíni ọ̀rọ̀ yà máa di bí alábòsí Masha Allah ẹ dákun gbogbo tó bá ti jẹ mọ́ ilé alimi àbáwọn tó bá já bàbá wa yẹn tó já bàbá ẹni tó bá ti kọjá ìyá rẹ̀ látòrí bàbá wa Shehu Kamal táwọn agbọ́njú nígbà táwọn adé yìí tábà sàmọ́nì wọn àti bàbá wa Agbárí Ìgbòmọ ni àti bàbá Shehu Adam ni àti bàbá wa Agbájí ni ní tètè ẹ̀yìn sí fún àwọn ni àwọn tó jòkó lọrin táwọn àìṣọ́lé fún nìyẹn gbogbo ẹni tó bá ti dúró tó bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ tó bá ti ta sí gbogbo orúkọ bẹ́ẹ̀ àbí tó bá fi jáde gbogbo ọ̀rọ̀ tẹ́kọ̀ padà máa lọ mọ́bẹ̀ yẹn táwọn èèyàn padà máa lọ mọ́bẹ̀ yẹn tàbá àmọ́ dáadáa rí kó jọ mọ́bẹ̀ lóòótọ́ àní tètè ẹ̀yìn sí ìjà wọn jẹ ìgbà fóònù wọn jẹ kì í ṣe ni kì í ṣàná ni ìkan tí wọ́n ti ṣe tàbí báyìí nígbà tẹ́yìn bá wá tún wá sọ orúkọ bẹ́ẹ̀ tán ní àṣẹbígbà gbogbo àṣàṣù kí ni ẹni tó bá wá di kó bá ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn kí wá ní irú tẹ́yìn fẹ́ sọ fún yẹn bẹ́ẹ̀. ẹ dákun bàbá Bariga ní kò jẹ́ bí àárín ẹ dákun mo mọ̀ pé àwọn náà máa wọ program mi wọ́n máa wò ní sí mo ṣe wo ìmọ̀ ọ̀pọ̀ padà máa wò ẹgẹ́ ti bẹ́ẹ̀ kì í ṣe yí pé bóyá o fi ta àbùkù ẹ dákun ẹ lọ kíyè sọ̀rọ̀ yẹn ẹ lọ kíyè síbẹ̀ gbogbo tó bá ti jọmọ́ nǹkan bẹ́ẹ̀ fẹ́ pé o máa dípa máa bálé tó dípa máa ta nǹkan tẹ mọ́ríkàsì ni òun ló fẹ́ máa ṣe bákan ní lórí òun ló fẹ́ tó dẹ̀ dé mi lójú wípé wọn ní ẹ́fà ní mọ́ríkàsì pé kẹlẹ́ máa fi ta lọ nítorí pé àṣìlẹ̀ mọ́ríkàsì Ìlọrin náà ni Assalamu alaikum bẹ́ẹ̀. ìdàkùn ní àwa tí à ń kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ tí à ń sọ yìí ọ̀rọ̀ àárín ara wa ni tá a sì fẹ́ kí ẹnikálùkù náà mú ẹ̀kọ́ níbẹ̀ ààrán kọ́mẹ́ntétọ̀ kankan sí abẹ́ kọ́mẹ́ǹtì láti máa wá bú ẹnìkankan o torí gbogbo àwọn tá à ń sọ yìí bàbá wa ọba ìlú Ìlọrin ṣéèhù wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwọn ni bàbá fún gbogbo wa ṣé alimi ni bàbá gbogbo wa nílọrin bàbá Mudirul Markaz adamallahu hayatahu bàbá wa ni wọ́n bàbá wa Alifatu Adabiya bàbá wa ni wọ́n bàbá wa Mufti Ìmámù àgbà gbogbo àwọn bàbá ìkólà bàbá wa ní Kánò tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn náà bàbá wa ni wọ́n tá a bá wá ń sọ̀rọ̀ tá à ń fún ẹ̀rí pé kéde pa wá bú wọn à ń ṣe bí ìmọ̀ràn láàrin ara wa sáàrin ara wa ni àwa rìn kankan sí láti máa wá bú wọn lábẹ́ kọ́mẹ́ǹtì àbí kẹ́nìkan ló ń bí ìjà wọn kó máa bú bàbá Mufti lábẹ́ kọ́mẹ́ǹtì àbí kẹ́nìkan lórí òun yí kó máa lọ bú bàbá Mudirul Markaz lábẹ́ kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ Mudirul ni orí ọ̀rọ̀ Mufti ni gbogbo ẹni tó bá lọ ń dàdà kú dà sí ẹni ànífojú rẹ wo àdẹ̀ní tèké sí bẹ́ẹ̀ nìyẹn
a ní tèkè ẹ̀ sí nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń bà wá ní jẹ́ ni nǹkan tí ò dẹ̀ yẹ kó ṣẹlẹ̀ nínú Ìlọrin ni nítorí pé àwọn nǹkan yìí àwọn nǹkan tó jó ire wa ni tí ẹ bá gbà òun gbé pẹ mo fẹ́ pé torí pé mo dúró Mufti olóyè ọba Ìlọrin ni ẹni ẹ ti tako ọba Ìlọrin mu ẹni tó bá lọ gbé kí ni mùdírù dé àáfà ọ nínú àwọn àáfà àgbà nílọrin òun nìyẹn ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí ìkọ́nú ilé ni èmi wà fẹ́ jẹ́ pé àwọn tá wà nílé láma fún àwọn ará àta láyé láti kọ́ bọ́ bẹ́ẹ̀ láti àwọn àgbàlagbà wa àwọn àná ọmọ pọ́n Ìlọrin lè ní àgbà lọ́wọ́ wọn kódà tó fi dórí bàbá títí ni radiyallahu ta'ala ni tó fi dórí bàbá tó bí ni ẹgẹ́ ti bẹ́ẹ̀ ìṣe sí ẹ̀rí bí mo ṣe gbé lọrin sórí òun náà ni bàbá tó bí mi náà kò ṣe gbé lọrin sórí ni kò jẹ́ bí àárín yẹn bí ó ṣe jẹ́ because mi nífẹ̀ẹ́ tó pé ọ̀rọ̀ eléyìí nígbà táwọn pípé yẹn tó ti pọ̀ jù òun ni mo fi ṣe eléyìí níwọ̀nba èyí tá a bá fẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan míì tó bá ṣẹlẹ̀ tá a bá fẹ́ mú wá sétí gbọ̀ kí tó kú Ìlọrin tó bá dẹ̀bi bá dẹ̀bi kú náà ni a tún máa gbọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ òun làwọn òdìdó lé làwọn òdìdó lọ́nà ẹ̀ oníkálukú wà ní yàrá ẹ̀ ni tó ṣe gbẹ ẹ̀yin tẹ̀lẹ̀ wá inú ìta ẹ̀ náà tẹ̀ ní kẹ̀kẹ́ tẹ̀ ṣe ẹ̀ ní ṣe ẹ̀ ní jẹ́kẹ́ni tó ṣe ó ṣe ẹ̀yin ẹ̀ náà lẹ́ máa sọ̀rọ̀ kátikàti lẹ́ máa sọ nǹkan lẹ́ máa ṣe nǹkan tí ó bí lágbájánú tí ó bí támẹ̀dúnú bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí kò dẹ̀ ṣe pé ìfẹ́ kò yẹ pé ìfẹ́ wọn àbí ìfẹ́ náà lẹ́ni lára wọn àmọ́ kí gbogbo sí bá kí wàhálà máa ṣẹlẹ̀ kí wàhálà máa ṣẹlẹ̀ ó ní máa dùn máa yín òun lẹ́yìn máa dé rí bí pariwo tí yẹn rẹ ẹni tó bá dẹ̀ rí pé ìdààmú Ìlọrin èyí pé nǹkan fìtínà Ìlọrin àbí ìdààmú àbí nǹkan tó máa kó àwọn àgbàlagbà báwọn tó jókòó wà nílọrin tó máa kó wọn láyà sókè tó ní fún ọlẹ́mì balẹ̀ ìwúríwọ̀ ẹni tó bá ń gbérù gbèsè náà ẹ̀mí òun ò ní balẹ̀ ẹ̀mí rẹ̀ náà ò ní balẹ̀ lágbára ẹ̀mí ò ní balẹ̀ ìwọ tó dẹ̀ máa ń ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn wọn náà mọ́ra ẹ̀ tó dẹ̀ jáde pé tó bá padà ṣọ́ra ó padà ṣòkù gbẹ̀yìn àbí ẹni tó jáde pé kò sí nǹkan tó wà lọ́mọ wá mistake ẹnìkan láti máa fi dìtẹ̀ nìkan ni ìwọ tó bá ń ṣerú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé ẹni máa pẹ́ tó gbọ́n wa travel jẹ́ pọ́ ọmọ ìgbìlì jẹ́ pọ́ ọmọ Ìlọrin ni tẹ́ pọ́ ló ẹ pé asabu line èmi ò tẹ̀lú àwọn ẹ̀nà ìlú pọ́ ọmọ Ìlọrin ni wọ́n. kéèyàn wá wà travel. ẹgẹ́ ti bẹ́ẹ̀ tẹ́ pé wà bá di pé wà bá ṣe játijáti tí wọ́n máa ṣe kó òfò lẹ́ni ò bá múra òfò ṣe kó mọ̀ pé gbogbo tó bá wà náà ó padà wálé náà. nǹkan ilé lábọ̀ sínú oko. kò dẹ̀ mọ̀ pé iye ogún kẹ̀dẹ̀ rè ní ogún ọdún ogun náà jò ní lọ́wọ́. Assalamu alaikum wa rahmatullah. Ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá Bariga ẹnu ìmọ̀ràn kékeré kan tẹ́mi kan fẹ́ fi kún ká tó máa lọ fáwọn èèyàn ní wípé ṣe rí àwa tí a máa ń wo àwọn prógrámù wa ẹ dákun ẹ jẹ́ kí a máa behave bí ẹni tó mature àwọn information kan bẹ látijọ́ òní látijọ́ ọ̀rọ̀ oṣù oṣooṣù mò ń gbé àwọn fídíò kan náà kẹta ọ̀rọ̀ tó jọ mọ́lá sọ náà ọ̀gá mi ní ká máa dà pọ̀ mọ́ra wọn inshallah ní padà ṣe prógrámù ní orí rẹ̀ ẹ dákun gbọ́ àwa tí a wo prógrámù yìí àbẹ̀yàn láti máa bá wa bú ẹnìkankan náà àwọn bàbá yìí àwa náà wà bú wọn àwa ṣàtúnṣe ni kọ́lọ́run dákun kó ṣàtúnṣe ayé ẹnìkọ̀ọ̀kan wa náà tá a bá tún ní information kan tí bàbá Bariga fẹ́ fún gbogbo ayé pẹ̀lú ògbó Ọlọ́run á tún pàdé padà a mọ̀ fi lè dágbére fúnra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.